Ẹ̀gbọ́n mi ṣàdúrà tí wà ní ẹ̀gbọ́n mi ló ìjọba náà tí wọ́n máa sí ìjọba. Láyé national ọ̀pọ̀ ìjọba ẹ̀sùn wà náà. Èmi ọ̀pọ̀ bí a ṣe fẹ́ ṣe àwọn ṣe kéékèèké ní. National ọdún apámàgbà. Kita national láti bẹ̀rẹ̀ pẹ̀lú agbábẹ́ta. Èyí ò dẹ̀ ní ṣe sáyọ̀ kó má ráyọ̀ gbà. Wọ́n gbọ́ wa káàkiri àgbáyé. Ìkànnì Success FM wọ́n gbọ́ wa ń bẹ̀. Ìkànnì Fresh FM wọ́n dáwọ̀ rédíò bíi mẹ́ẹ̀ẹ́dógún sòdí. Lábẹ́ aláṣẹ ọ̀gá wa, Isaac France, Samson Akindele, òkú gbogbo wọn lálálá, arábìnrin Ramat. Wọ́n gbọ́ wa l'Ógbómọ̀ṣọ́, wọ́n gbọ́ wa l'Ọ́yọ́, wọ́n gbọ́ wa ní Ṣakí. Àwọn rédíò ńlá ńlá ńbàdàn wọ́n darapọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ Success FM náà dúró dúdú. Ẹjẹ́ wa fẹ́tò lọ, bàbá Oyídà lélẹ́yìí. Bàbá Oyídà lélẹ́yìí ìjọba tí wọ́n pè ní tírí lẹ́dà. Bàbá wa pè kan ní lẹ́dà. Tó bá sọ́ọ̀tì lẹ́dà náà ni. Tó bá tún tíìkì lẹ́dà náà ni. Mr. Sport ẹ̀rọ abẹ́rẹ́ àgbéyàwó. Ohun rẹ̀ náà láti bá ẹ̀yàn olúkọ̀ọ́lé ọmọ ẹ̀mí. Ẹjẹ́ ń pe Táyé national fún kọ́kọ́ bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà RSK wà ní ìṣòro ìmọ̀ wọlé. RSK ọmọ ọ̀gá ní ìgbésí ara. Ìṣẹ́jú márùn-ún tó bá ti lè jù bẹ́ẹ̀ lọ máa lọ́wọ́ ìjìjà. Ẹ̀gbọ́n mi ìjà abẹ́rẹ́ náà kò ní bàjẹ́ thank you sir. Oyin lọ́mọ ìsàlù ti dé o, ìbọ̀bá ẹ̀ ti rí. Láti ní báyìí bọ̀rì, ipò dídì kejì ìjọba everybody. Ẹ̀kọ́lá mẹ́sì ti dé gbogbo ẹ̀yàn. Ẹ̀yà súnmọ́ bí kájọ wá ṣe òfin tuntun. Ìdàgbàsókè ìrọ̀ṣọ́ lóde ọ̀gá lókun. Ọlọ́gbẹ́ kábọ̀ jẹ́ ọmọ lókìlọ̀. Ọmọ bàbá. Ọmọ inú mi ẹ̀yà wọn, ọmọ kan sí ìwé ẹ̀yà ọ̀. Ọlọ́gbẹ́ agá ọ̀jọ́ lókìlọ̀. Ìgbẹ́gbẹ́ àlẹ́ bí táyé agá ọ̀jẹ̀ fún náà. Gbogbo wọn ti rọ̀ pé ẹgbẹ́ iṣẹ́ ìjọba rọrùn ọyọ ṣe adélábù pẹ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ sí tún gbà o. Ọmọ bàbá mi wọ́n yẹn lọ o. Ọlọ́gbẹ́ ọjọ́ jẹ tún gbà. Tábà ní kí pẹ̀kẹ́rẹ́ ṣe yìí, àgbẹ̀ká adé ní sùúrù. Odó ti là jẹ látọdún mẹ́jọ o. Mo lè ṣe ìsìlámù ọdún kan. Àwọn sì ní dáadé ká máa bà tòmí lójú. Ẹ̀wọ̀n rẹ̀ ní tó ṣe pọ̀ wà tòmí lójú. Àmọ́rẹ́ ní tó ṣe pọ̀ wà bóyá jẹun. Ajẹ́yà tó pọ̀ láwọn ìjọba. Bóyá sọ bẹ́ẹ̀ ká tó bá ní ìrìnàjò. Káwọn ní tọ́mọ bá àwọn ọ̀yọ́. Ọmọ náà, mo ní ká tó bá ní ìrìnàjò. Káwọn ní tọ́mọ bá lọ. Adébáyọ̀ ká ìjọ. Ó ní mo ṣe máa lọ. Ọmọ torí pẹ́sẹ̀ fà gbọ̀ngàn. Ó ní mo ṣe máa lọ. Ẹgbẹ́ APC làwọn dọ́lẹ̀ lórí pọ́ńpà yìí làwọn dọ́lẹ̀. Ẹgbẹ́ náà mo ní ọ̀lẹ́ àtọ́gbọ́ ọ̀sán ìbá apá méjèèjì tó fi wọ́n lọ yọ lọ́dọ̀ láàrin ìbábá. Àti nípa àbára wa mú ní sí i. Látọ̀nù ilé tó ṣe pa àwọn tòlú. Láṣọ mo ní èdè tó ṣe wá sí ìgbèríko. Láyà ká àjọyọ̀ jùlọ. Èmi lọ́mọ ọmọ bàbá jẹ́jẹ́. Ní mo jẹ́ mọ̀ mú tìrì lẹ́dà ara mu wa. Ló jẹ́ kí n sọ fún ẹ pé tìrì bá ní mo bẹ̀ fọ́. Ọmọ mo kẹ́kọ̀ọ́ lára ńláta. Èyí tí mo ń wò tí sẹ́kù ìrìn yẹn. Àwọn ìdánwò káyé national. Olùkọ́jà sáré ìjùlọ. Adékẹ́rẹ́ ó ní láti bá dààmú. Sáré bá sì ṣe nǹkan ọmọ ẹ̀ lérè. Làwọn òbí ká mọ̀ láti fò wá. Nàìjíríà kẹ́mi àdìgún. Ni mo ṣe supersede àwọn ọ̀rọ̀ dáa. Lọ́dọ̀ sí ẹ̀fọ́ ẹ̀ṣọ́. Ojú ọjọ́. Mo ti sọ pé níbi ìbà ilé mi, ó máa dùn ọ̀dọ́
bọ́ sí i. Ọ̀gá ti dé. Olóyè Abdulwaheed àtàwọn ọmọ kúmọ̀ tó gbọ́ ní òkú tán. Adébáyọ̀ Adélabú gbẹgbẹrẹ mẹ́sì bàbá máa wọlé sí wọ́n ti wá tó sí mi létí pé wọ́n ti wà ń ta. Tọ́lá dẹ̀ ti dé gbogbo ètò máa bẹ̀rẹ̀. Lẹ́ẹ̀kan sí àti gbogbo iléeṣẹ́ rédíò Kúnlé eléré ọba àwọn méjèèjì wà lé. RSK ọmọ ọ̀gá. Jígé bàbá ọjà. Ọ̀gágun SK wa ọ̀nà hip-hop artist ìṣẹ́jú márùn-ún. Lẹ́ẹ̀ka ẹṣin poli ìṣẹ́jú márùn-ún. Bí tí gbogbo lójú ayẹyẹ. Bí tí gbogbo lójú ayẹyẹ ẹjọ́. Ẹ bó ṣe lò.